àwọn tó mọ sí bí nǹkan ṣe ń lọ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti àwọn òwòye òṣèlú àti ètò ààbò wọn jẹ́ kó di mímọ̀ pé ó ṣeé ṣe kí ìjà kó tó bẹ́ sílẹ̀ láàrin gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ àti gbajúgbajà ajìjàǹgbara fómìnira ilẹ̀ Yorùbá ni tí ó ti di olóṣèlú lásìkò yìí, ìyún olóyè Sunday Adéyẹmọ, ẹni tí gbogbo ayé mọ̀ sí Sunday Igboho, lórí ìkéde tí Sunday Igboho tó ṣe láìpẹ́ yìí àti àtìlẹ́yìn tó ń ṣe fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu, tí wọ́n sì ní ó ṣeé ṣe kí ọ̀rọ̀ náà kí ó gbé Mákindé àti Sunday Igboho kó gbé àwọn méjèèjì kó gbé wọn kọlura wọn. Ẹ rántí pé lọ́dún 2021, ìyẹn lọ́jọ́ àkọ́kọ́ nínú oṣù keje ọdún náà, the 1st of July 2021, táwọn ọ̀tẹlẹ̀múyẹ́ àti àwọn agbófinró míì tí ìjọba àpapọ̀ lábẹ́ olóògbé Muhammadu Buhari tí wọ́n rán sílé olóyè Sunday Igboho ní ilé ẹ̀ tó wà lágbègbè Sókà ní ìlú Ìbàdàn láti pa, ṣùgbọ́n tí wọ́n rí pa tó jẹ́ pé èèyàn méjì ni wọ́n fẹ̀mí ẹ̀ ṣòfò nínú ilé ẹ̀ tó bá dúkìá olówó iyebíye jẹ́ ńlẹ̀ ẹ̀ tí wọ́n sì tó kó àwọn ọmọlẹ́yìn ẹ̀ lọ. Ọ̀pọ̀ àwọn ọmọlẹ́yìn Sunday Igboho ni wọ́n ń sọ̀rọ̀ burúkú sí gómìnà Ṣèyí Mákindé ńgbà náà, tí wọ́n ń jẹ́ kó di mọ̀ pé ọwọ́ tiẹ̀ náà wà nínú ọ̀rọ̀ ọ̀hún, ìyẹn pé ọwọ́ ẹ̀ kò mọ́ rárá nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ó gbẹ̀bùrè fún Sunday Igboho nítorí pé ó yẹ kó ta lólobó pé irú nǹkan bẹ́ẹ̀ ó ń bọ̀. Ṣá o, lẹ́yìn ìgbà náà ní àjọṣepọ̀ gidi ní ò ti sí láàrin Ṣèyí Mákindé àti Sunday Igboho, ṣùgbọ́n láìpẹ́ yìí tí Sunday Igboho tó padà sórílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn tí ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó gbé igi tán gbélé lórí pé wọ́n ń wà lórílẹ̀-èdè Nàìjíríà tó gbé kúrò, ìní Sunday Igboho ló ti jẹ́ kó di mọ̀ pé òun ò ní wàhálà pẹ̀lú gómìnà Ṣèyí Mákindé àti gbogbo gómìnà. Kódà ó pa gbogbo àwọn ọmọlẹ́yìn ẹ̀ láṣẹ wípé ẹnikẹ́ni ò gbọdọ̀ bú gómìnà Ṣèyí Mákindé tàbí gómìnà kankan ńlẹ̀ Yorùbá mọ́, nítorí pé gbogbo wọn ló gbìyànjú lórí ọ̀rọ̀ ọ̀hún. Eléyìí lọ́pọ̀ èèyàn fi wò pé àjọṣepọ̀ gidi ti dé láàrin Sunday Igboho àti Mákindé, ṣùgbọ́n pẹ̀lú ohun tó ń ṣẹlẹ̀ báyìí àti ọ̀rọ̀ tí Sunday Igboho ṣe tó sọ pẹ̀lú ìkéde tó ṣe, ó ṣeé ṣe káwọn méjèèjì kó kọlura wọn. Ẹ rántí pé láìpẹ́ yìí ni Sunday Igboho ló sọ̀rọ̀ òun ò fẹ́ rí ẹgbẹ́ òṣèlú míì ní ilẹ̀ Yorùbá, pàápàá ẹgbẹ́ òṣèlú alátakò ADC, àfi ẹgbẹ́ òṣèlú Tinubu nìkan, nítorí pé Tinubu ní Yorùbá ni wọ́n ń bá lọ lásìkò ètò ìdìbò ààrẹ ọdún tó ń bọ̀. Ṣùgbọ́n pẹ̀lú bí gómìnà Ṣèyí Mákindé bó ṣe wà lára àwọn ọ̀tá Tinubu tí ò fẹ́ kó ṣe sáà kejì, tó sì ti kéde pé òun ò lè ṣiṣẹ́ fún sáà kejì Tinubu, ó ṣeé ṣe kóun àti Ṣèyí Mákindé àti Sunday Igboho ká kọlura wọn, nítorí inú Ìbàdàn kan náà ni wọ́n wà, èyí tí yóò tó di wàhálà, tó sì jẹ́ pé eléyìí ní gbogbo àwọn òwòye òṣèlú àti bó ṣe ń lọ láàrin ìlú ni wọ́n ń wò wípé ó ṣeé ṣe kó tó fa wàhálà àti ìjà láàrin gómìnà Ṣèyí Mákindé àti Sunday Igboho.